Aláròyé máa wí o. Àwọn èèyàn ìlú Àbó fẹ̀hónú hàn nítorí ìkọlù àwọn ajínigbé. Nǹkan kò rọrùn rárá fáwọn arìnrìn-àjò tó rìn sí àsìkò ìfẹ̀hónúhàn ńlá tó wáyé lójú ọ̀nà márosẹ̀ tó gba agbègbè pápákọ̀ òfurufú tó wà lọ́bàílẹ̀ sí ìlú Àbò kọjá láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 oṣù kẹta yìí. Ṣe làwọn olùfẹ̀hónú ọ̀hún dí ọ̀nà márosẹ̀ yìí pa pátápátá léyìí tó mú kó nira púpọ̀ fáwọn ọkọ̀ tó ń lọ sílùú Ọ̀wọ̀, Àbújá, Benin, agbègbè Àkókó àti Ọ̀sẹ́ láti ráyè kọjá, tí wọ́n sì wà lójú kan náà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Láti bí oṣù díẹ̀ sẹ́yìn làwọn agbébọn ti ń dá àwọn èèyàn agbègbè yìí láàmú tí ọjọ́ mẹ́ta kò lè kọjá kí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan má wáyé tàbí méjì. Bí wọ́n ṣe ń dènà de àwọn tó ń lọ sóko ni wọ́n ń wọlé jí àwọn èèyàn gbé. Àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kẹta yìí làwọn agbébọn ọ̀hún tún lọ ká odidi akọ̀wé ìjọba ìbílẹ̀ àtàwọn méjì míì mọ́ inú oko tí wọ́n ti ń sin nǹkan ọ̀sìn nítòsí Ọ̀báilé tí wọ́n sì jí wọn gbé lọ. Àárọ̀ ọjọ́ kejì tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday làwọn agbébọn ọ̀hún tó kàn sí ẹbí àwọn tí wọ́n kó ní ìgbèkùn náà. Wọ́n ní kí wọ́n wá san mílíọ̀nù lọ́nà 100 náírà fún ìtúsílẹ̀ wọn. Ohun tá a gbọ́ láti ẹnu ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún tó ní ká fi orúkọ bo òun láṣìírí ni wípé àwọn ajínigbé yìí kò bá wọn dúnàádúrà rárá o. Ṣe ni wọ́n kàn sọ iye tí wọ́n fẹ́ gbà tí wọ́n sì pa fóònù tí wọ́n fi pè. Ó ní láti ìgbà náà làwọn kò ti gbúrò wọn mọ́ tí àwọn kò sì tún mọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n jí gbé náà. Alẹ́ ọjọ́ Ajé yìí kan náà làwọn ajínigbé ọ̀hún tún padà lọ sílùú Àbò tí kò fi bẹ́ẹ̀ jìnnà rárá sí pápákọ̀ òfurufú tí wọ́n ti jí akọ̀wé ìjọba ìbílẹ̀ gbé. Ìbọn ni wọ́n kọ́kọ́ dà bolẹ̀ láti lé àwọn èèyàn agbègbè náà sẹ́yìn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni wọ́n tún jí àwọn 3 kó lọ tí kò sì sẹ́ni tó mọ ibi tí wọ́n wà ní gbogbo àsìkò tá à ń kọ ìròyìn yìí lọ́wọ́. Ohun tó bí àwọn ará ìlú nínú rèé tí wọ́n fi jáde láti fẹ̀hónú hàn lórí ẹ̀sùn tí wọ́n fi kọ ìjọba wípé ẹ̀mí àwọn kò jọ wọ́n lójú. Bí àwọn èèyàn yìí ṣe ń fẹ̀hónú hàn ni wọ́n ń ṣàfihàn òkú ẹnìkan táwọn ajínigbé yìnbọn pa nínú ọṣẹ tí wọ́n wá ṣe kẹ́yìn. Àwọn afẹ̀hónú hàn yìí ní àsìkò ti tó fún ìjọba gómìnà Ayédàtiwà kó tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ náà kí àwọn agbébọn tó pa àwọn tán. Nígbà tó ń bá wọn olùfẹ̀hónú hàn kan sọ̀rọ̀, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal ní ẹ̀bẹ̀ lòún bẹ̀ wọ́n kí wọ́n gba àlàáfíà láàyè nítorí kì í ṣe wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò káwọ́ gbéra máa wòran lórí ìṣẹ̀lẹ̀ yìí. CP Adébọ̀wálé ní ètò tí ń lọ lọ́wọ́ láti gbé ibùdó àwọn ọlọ́pàá àkọ́ṣẹ́mọṣẹ́ wá sí agbègbè ìlú Àbò láti lè fòpin sí ìpèníjà àwọn ajínigbé tí wọ́n fojoojúmọ́ yọ wọn lẹ́nu. Ó ní ètò tuntun yìí kò dí àjọṣepọ̀ tó wà láàárín àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nípínlẹ̀ Ondo lọ́wọ́ nítorí àwọn náà ṣì ń tẹ̀síwájú nínú akitiyan wọn láti máa pèsè ààbò fáwọn èèyàn agbègbè náà. Olúṣẹ́yẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.